This movie you're about to watch is a very powerful and interesting movie, Orishawele. Please, I want to beg you, make sure you watch it from the beginning to the end. Number 2, if you have not yet subscribed, please click on the subscribe button and then hit the bell icon for notification. Send us your comments and we will reply your comments. See you in the movie. Bye. mo sọ fún ọ tí mo ní mo sọ fún ọ ìlú yóò dá yóò túbà yóò tù sẹ láti àmọ́ kàkà ká máa fi sùúrù sí lọ ọgbọ́n ọ̀tún. òkú ni àbálá yìí. oyè bí rè. oyè 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 bí. oyè. Oyè bí. Kí ló gbé mi débi? Mojí ńkọ́? A ní jẹ́ bẹ́ẹ̀. Ta ló ń pè Mojí? Àmì tí ń jẹ́ Mojí. Àdìjọ́ ń bọ̀ ni. Ta ní jẹ́ bẹ́ẹ̀, ta ní jẹ́. Ta Mojí, ta ní Òjí? Ta ní jẹ́ Mojí àmọ́ Mojí. Àti dúpẹ́ lọ́wọ́ alálẹ̀, àwọn alálẹ̀ ti ṣàánú fún wa tó tiẹ̀ ti wọnú ààfin. Ẹyin ọ̀tún. Ibi tá a fẹ́ gbé obì sí. Obì ti lálẹ́ wù bẹ́ẹ̀. Alálẹ̀ ló bá wa mú ẹ wá. Alálẹ̀ ló bá wa mú ọ wá. Ó sọ̀rọ̀ àpèrè bàbá. Oyè bí. Àdúpẹ́ o, àdúpẹ́ o. Bá a ṣe fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí. Èmi la èmi. Yọ̀ sí. Káàbọ̀, búrin. Hello. Oṣolẹ̀. Oya. Ẹ má jòpẹ́. Bá a pa àwọn àwọn tó kù. Oya. Ẹ má bọ̀. Sọ dáhùn. Ó máa bọ̀ ní ìsìn. Sọ ti dáhùn. Ó máa bọ̀ ní ìsìn. Òun náà ni, oyè bíi náà ni. Ṣàdédé la rí. Ó máa bọ̀ ní ìsìn. Àwọn alálẹ̀ ti bá wa mú. Kódà bí mo ti ń bọ̀ sọ. Ààfin ló wà báyìí. Ó wà láàfin. Oyè bíi. Ó kárí. Oyè bí yìí àkìbó ilé bàbá ọmọ kì í bọ̀mọ lẹ́rù wọlé oyè bí yìí ọyá wọlé. Hello sir. Èmi ọ̀rẹ́ mò ń sọ̀rọ̀ àìtí rí ẹ wò in fact èmi àtàbúrò a ṣe èdè láti ibi tí wọ́n ní bóyá ti lè rí àìtí a ṣe ń wọlé ní kọ́ yín wọlé yẹn rárá sá o ẹ wò ṣé bọ́rẹ̀ mi ṣe máa sọnù nìyẹn ni àbí gbogbo ibi tí wọ́n sọ pé a ti lè rí láti wá mú wa rí ẹ jọ̀ọ́ gbogbo agbára tẹ bá lè bá wa sà láti bá wa rí ẹ wò anything tẹ bá fẹ́ owó kì í ṣe problem anything a máa wá jáde fún yín sà ẹ ṣé gan sà. Okay sir, thank you sir. Ó lágbára o. Ẹ̀gbọ́n ṣebí DPO lẹ pè tán nísìn. Àwọn náà ṣe pè mí tán sìn wọ́n láwọn ò tí ì rí wọ́n tí ì rí o ìwò gbogbo ibi táwọn gan try best wọ́n ò rí wọ́n ti wá wọn ò rí. Wọ́n tí ì rí báwo ẹ̀gbọ́n wọ́n tí ì rí báwo ẹ̀gbọ́n mi là ń sọ̀rọ̀ pa èyí náà ẹ jẹ́ ká wo in this angle ṣé báyìí ṣe máa wò tẹ́gbọ́n mi dẹ̀ máa lọ gbé just like that. Ẹ̀gbọ́n. Hello kò lè sọnù a máa rí calm down a máa rí bóyá ó kàn mọ̀ pé òun náà ń gbà mí bóyá ó gbọ́ a máa rí fọkàn bá a máa rí. Ẹ̀gbọ́n ní a máa rí mi o. Àwọn ẹ̀gbọ́n mi ò kàn lè. Hello mo sọ pé a máa rí ṣó ti yẹ kò lè sọnù náà ọ̀rẹ́ mi là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ̀yọ́ Ọlọ́run jẹ́ kò ní sọnù a máa rí. mo mọ̀ bọ́lọ́run ní jẹ́. Kò lè sọnù bá mi wọlé bá mi gbé báàgì mi jáde. Tó bá pọ̀ rẹ̀ ti yín wá. Go and bring my bag wọlé my friend gbọ́ nǹkan tó sọ lẹ́nu náà kò lè sọnù. Ta ni mo tún lè pè ẹ tí bó kọ́lá yìí.
ẹ̀yin awo wọ́n ní bá a bá débi iṣẹ́ ṣiṣẹ́ là á ṣe iṣẹ́ tí wọ́n délé báyìí ó wá kó tó kó sí lọ́wọ́ ó yá. Ibà alájẹ́ tòun tó gbọ́rọ̀ ìbá jọ̀gẹ̀dẹ̀ wọn àgbààgbà mọ́bì bó ṣe bá wá bàbá mi bàbá alájà nílùú òmùpọ̀ ní pé iṣẹ́ bá ń já ọmọ ló ń forí yeye ibẹ̀ yín àgbààgbà mẹ́rìndínlógún yàmọ̀ kó mo ṣe bàrẹ́ o káàdé kí bà mí kó ṣe ìyá olúwa tó yáyà àdùkẹ́ mo ṣe bàrẹ́ bí yòówù tó bá wà títí ẹ bá ń já èmi mò ń forí rẹ̀ wọn ò bọ́ sí pẹ̀lú wọn ò kí ọ́ sánù ibẹ̀ yín àgbààgbà mẹ́rìndínlógún tó dilé ayé mo ẹ̀jẹ̀ ojú mi ṣe àdáṣe ní ìhun gbọ̀gbọ̀gbọ̀ wọn mọ ènìyàn bàbá débi iṣẹ́ lóòótọ́ ṣíṣe náà là á ṣe torí kókókókó bẹ́ẹ̀ lòun agogo kẹ́kẹ́kẹ́kẹ́ lòun àjà ẹnì kéye fẹ́jẹ̀ kó mọ lálẹ́dẹ̀ ìlú ago bẹ́ẹ̀ lọ́ba fi kó wọn jọ agbára kọ́ láti ìní èjì rẹ̀ tùrẹ̀tù tí ń taṣọ àgbà mọ́lẹ̀ oṣooṣẹ́ ibi awilade yẹ àbùṣe ti bùṣe gbogbo wa ò ní bùrùbùrù ká bá wọn jíjú ẹ̀sìn ayé ò ní sẹ́gbà fún wa lóúnjẹ ẹ wò mí ẹ kè wọ fábíyèsí kan láti inú wọn tó rétí inú bá ìlejò olóò bẹ́ẹ̀ ni wọ́n ní bàbá rọ tàbí ṣùgbọ́n lárẹ̀mọ rẹ̀ ojú mi tó kòrókòró báyìí iyún gan ló tọrọ tóró tọrọ ọbẹ̀ ẹnu sólẹ̀ ló ti gbọ́ ó sólẹ̀ bàlá. ẹ̀yin awo yóò mọ ju yín ṣe wà ní búrìbúrì ká ẹ bá wọn jó mùkúmùkú yóò dà fún yín ẹ kú fọmọ nìyẹn ṣe àwọn àgbà ní. báwo ò bá gbáwo ní gbọ́wọ́. àwọn àtẹ àwọn àyà. àyà pẹlẹgẹrẹ bí ọwọ́ aṣọ ni. kábíyèsí ẹ̀yin ò wá ní tẹ́ o ẹ ní tí bẹ́ẹ̀ lẹ̀ ní fàyà pẹlẹgẹrẹ bí ọwọ́ aṣọ yóò dà fún yín o ẹ̀yin awo gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń ké pàwọn alálẹ̀ wọ́n mọ̀ dá yín lóhùn wọ́n ò ní kọ̀hún sí yín lẹ́nu kí làwọn ìyá mi fi wípé ìkọ̀ láti kíkọ̀ lọ́kọ̀ kíkọ̀ lọ́la déédéé ọlọ́run fún ọlọ́mọ ó gbóyè o yóò dà fún yín kábíyèsí o gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń pípa àmàlẹ̀ wọn ò ní kọ̀hún sí yín lẹ́nu yóò máa ju yín ṣe èèwọ̀ ọdún làwọn fẹ́ kà fún yín báyìí ẹ wo bí ẹ gbàkẹ́ dì mí ọ̀pá àṣẹ ìlú Alárógun rèé gbogbo ọba tó bá jẹ́ lu ìnà ní tọ́pa ìmú torí ìmùlẹ̀ ńlá la fẹ́ ṣe fún yín yóò dà fún yín ẹ wá tẹ́tí inú bẹ̀lẹ̀ jẹ́ ká ẹ gbóhùn ẹnu mi o apálára báyìí ní sáwọ́ wọn nílé alára ọ̀gbọ́gbọ́nà kò ní sáwọ́ ló tún fẹ̀ adéàbọ̀ ṣàǹlá ń gbà tí ń sì kọ́lé ọ̀run bọ̀ wálé ayé wọ́n ní kí ní lọ ṣe olóhùn lọ sáwọ́ ilé ayé ni wọ́n ní dúdú làwọ̀ ayé ó ní funfun báyìí làwọ̀ tòun wọ́n wá ní ọ̀nà wọn ní ó gbà tẹ́ èdè ilé ayé olóhùn ó dẹkun ni wọ́n ní ọmọ dẹkun o torí pé eku lọ́mọ aráyé ń pa á jẹ ó ní dùnà òun ó dẹyẹ wọ́n ní ọmọ dẹyẹ torí pé ẹyẹ báyìí lọ́mọ ènìyàn pa á jẹ òwa lóhùn ó dẹjà ni wọ́n ní ọmọ dẹjà o ó ní wọ́n ní torí pé bọ́bá ilé dẹjà àwọn ọmọ aráyé òkú jẹun ni bẹ́ẹ̀ ni òwa nígbà náà bí ọmọ aráyé bá wá ń pẹkú jẹ tá ń pẹja tá sì ń pẹyẹ jẹ ó lóhùn ó dé èèwọ̀ èyíkéyìí tó bá wá nù ọmọ aráyé tó bá wá jẹ èèwọ̀ ajẹ́pẹ́ jẹ́wọ́ nù kábíyèsí ẹ gbọ́dọ̀ jẹ́wọ́ bẹ́ẹ̀ bá jẹ́ èèwọ̀ ẹ jẹ́wọ́ èèwọ̀ lúwàrẹ́ níwò yí ọ̀la ẹ jáde sí gbogbo Alárógun wọ́n mọ̀ pé ẹ̀dọ́ bá sí àmọ́ orí àpèrè àwọn bàbá ńlá yín tẹ̀ gùn lónìí ẹ wò mí ẹ lè fẹ́ yàwó àṣẹ́gun bẹ́ẹ̀ lẹ́ gbọ́dọ̀ lálẹ́ mọ́ ó dé wọ̀ sóye yín báyìí bẹ́ẹ̀ bá lè fẹ́ yàwó tẹ́ ẹ ń gbìyànjú àti lẹ́rẹ̀ mọ́ ẹ má yẹn tẹ̀lé kábíyèsí igi ó jà lómi pàápàá omi ò gbégi lọ. àbíyèsí gbogbo tó sólẹ̀ kàlẹ̀ fún yín pátá àfi dandan kẹ́ ẹ tẹ̀lé torí tí inú bá ilé jò lò ẹ wo tẹ́ ẹ bá kọ́ sí agẹrẹ eku ò ní ké bí eku bẹ́ẹ̀ lẹ́yẹ ò ní ké bí ẹyẹ ọmọ ènìyàn ò sì ní fọ́n bí ọmọ ènìyàn mọ́ ẹ wo àfi kẹ́ ẹ tẹ́tí yín lẹ̀ kẹ́ ẹ gbọ́ gbogbo ẹ̀ dáadáa ó yẹ yín àbí òye yín ẹ ní béèrè àbẹ́ ẹ ní béèrè. ẹ̀yin awo ṣé tí mo bá béèrè béèrè tí mo fẹ́ béèrè ṣé kò ní fàjà. ìjà ò sí ń bẹ. ó ń béèrè tàbí ibo ó béèrè sì tún ṣìnà. bẹ́ẹ̀ ni ẹ béèrè. ẹ béèrè ń tẹ́ béèrè. ọ̀dà ìgbà tẹ ní mi ò gbọ́dọ̀ láàrẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni mo sì gbọ́dọ̀ fẹ́yàwó. ṣé mo lè adopt ọmọ. ìdọ̀tí àbí kí ni kábíyèsí ń ṣe. bọ́dà ẹni máa ń mọ̀. kí ni tó ní ṣe kí ni tẹ́ ìwọ̀lú ní ìwọ̀lú ní ṣe pẹ̀lú dọ̀tí ní ṣe pẹ̀lú ìdọ̀tí bí bó ẹ fi yín lẹ̀ kábíyèsí ń tẹ́ béèrè nù ni. bọ́dà ọ̀rọ̀ mi ò yé. ṣé mo lè gba ọmọ tọ́.
bá dẹ́rù ẹ̀ wò ohun burúkú ọjà ló ń burúkú ohun burúkú ọjà ló ń burúkú ẹ wò mí. àwọn òṣàlù yìí ó fìyìn lákàlàkà bíi igi àdárọ̀ orí yín ò ní kòkè bẹ́ẹ̀ lẹ́sẹ̀ yín ò ní kanlẹ̀ èmi kí ni mo sọ bẹ́ẹ̀. ẹ wọ òrìṣà ó gbọ́dọ̀ dán wò èèwọ̀ ntọ́ bá pèlè èèwọ̀ nílẹ̀ kóòtù òjìire èèyàn gbọ́dọ̀ dédìí èèyàn gbọ́dọ̀ fọwọ́ kàn. àbíyèsí tó bẹ́ẹ̀ ká ẹ dán wò bẹ́ẹ̀ bá dán wò eku ò ní ké bí eku ẹyẹ ò ní ké bí ẹyẹ bẹ́ẹ̀ lọ́mọ èèyàn ò ní fọ́n bí ọmọ ènìyàn. ẹ wo láyé Olúgbé kò bàjẹ́ o láyé Àrẹ̀sà kò bàjẹ́ láyé Ọ̀ràngún Àga kò bàjẹ́ ẹ má jẹ́ o torí yín bàjẹ́ àbíyèsí. ọ̀dà ṣé bí sétí mi bá tó lè gba ọmọ tọ́ ẹ̀dẹ̀ ni mi lè fẹ́ yàwó ta ni mo wá fẹ́fẹ́. ìyín ò lè àbíyèsí ẹ wo gbogbo àwọn ọba tó ti ń jẹ nínú ìlú ìpátá aya ti ń bẹ ńlẹ̀ fún wọn tí wọ́n ń fẹ́ ẹ̀yin gan fún ara yín gan ìyàwó ti ń bẹ ńlẹ̀ fún yín tẹ́fẹ̀. ó ṣàwẹ̀lẹ́ ni ọ̀kàrẹ̀ ó sì rẹwà lọ́mọbìnrin bàbá ẹ̀rí ò ṣe kí n kọ̀ wọn aṣọ funfun ò kì í bòkú jiyàn àbíyèsí ìyàwó yìí ti ń bẹ́ ńlẹ̀ tá a ti pèsè fún yín ó sì rẹwà pọ̀ ǹdẹ́ ẹ̀dì sayanu. òòṣà ńlá ti ń dẹ́rù bá gbogbo òòṣà ìyàwó yín ni wọ́n kà fún lákàlàyé fún yín. kábíyèsí ẹnu kì í sórí tí yín nìkan ló ti bẹ̀rẹ̀ látòrí àwọn baba ńlá yín ló ti bẹ̀rẹ̀ bí ó sì ṣe wà nù títí láì bí ó tún ṣe wà lórí tí yín náà nù. òrìṣà wẹ̀lì. bẹ́ẹ̀ni bó ti jẹ́nu òòṣà ńlá nù ti ń dẹ́rù bá gbogbo òòṣà tó kù òòṣà wẹ̀lẹ́ òun náà lẹ gbọ́n kò jù bẹ́ẹ̀ lọ fàkàtì ó ti jẹ́nu wọn. ọ̀dà. kábíyèsí òun lẹ ti gbọ́ táwọn àwọn ti sọ fún yín o ẹ wò mí ẹ má tàṣì àgẹ̀rẹ̀ ẹ má kọjá àyè yín o mo sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ bá jẹ́ èèwọ̀ ẹ jẹ́wọ́ nu ẹ wá gbọ́ mi dáadáa ẹ jẹ́ fèyí parí ẹ̀ fún yín bẹ́ẹ̀ bá gbọ́mọ tán ọmọ àwọn ni ó pa yín o ó ti jẹ́nu. ọmọ inú ọ̀ká ní í ṣekú pọ́ká ọmọ inú ẹ̀rẹ̀ ní í ṣekú pẹ̀rẹ̀ ọmọ inú mi ò ní í ṣekú pa mí ọmọ inú tiyín náà ò ní í ṣekú pa yín àgbọ́dọ̀ ìdáhùn àgbààgbà bá pè lágbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ dán wònú èèwọ̀ ẹ má gbọmọ tọ́ o ẹ má sì ta sí àgẹ̀ rẹ̀ láti sọ pé ẹ fẹ́yàwó òòṣà wẹ̀lẹ́ òun nìyàwó yín o. fàkàtì mo rò pé ẹ létí inú ẹ ti gbọ́ ó ti jẹ́nu ẹ náwó àlàáfíà yín wájú ẹ náwó àlàáfíà yín ẹ káre. ẹ̀yin awo àwọn oúnjẹ o ẹ̀yin ìmùlẹ̀ àwọn oúnjẹ ń gbé. ìdókù báyìí ní ìsìn ẹ̀jẹ̀ apawọ́pọ̀ torẹ́ tantawo èjì ń tọgbẹ̀rì ìkan yòókù ní tolúfira. afẹ́fẹ́ tí gbẹ̀rẹ̀ rọ̀ fún mọ́ gbẹ̀rẹ̀ rọ̀ fún mọ́ èyí tí gbẹ̀rẹ̀ rọ̀ sàmọ́ gbẹ̀rẹ̀ rọ̀ sẹ́mọ́ torí wípé kí ni àbádálájẹ mọ́ bá dábàá lórí ìṣàn òkè gbà ẹ̀yin àgbààgbà mẹ́ta tó wà lóṣù fẹ̀ ó yẹ ẹ̀jẹ̀ apanupọ̀ ìgbà yóò. iná lẹ́rìn wọn mọ̀ rárá oògùn rẹ̀ abẹ́nú gbọ̀ngàn ẹ wá fún mi ká ẹ gbọ́ mi dáadáa ká ẹ la sílẹ̀ sẹ́rí tí ń bẹ lọ́wọ́ yìí ìgbà múlẹ̀ ní gbà yé ni ẹ o èyí ni ó dúró bí múlẹ̀ láàrin ẹ̀yin àtòṣà wẹ̀lẹ́ ẹ o yóò sì máa dúró bí ẹ bá wà ní o lè jẹ́ lẹ́gbẹ̀ẹ́ yín bí sẹ́yìn jókòó lórí àpèrè ó sì lè jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ibùsùn yín ó ṣàgbọ́dọ̀ wà pẹ̀lú yín. àbíyèsí láfikún gbogbo tá a ti wí nílé agbára ń bí lẹ́ni ó ti dàṣẹ sẹ́ni torí bọ́mọ kékeré bá mọ̀ ṣẹ́ dání wọn ní kò ṣẹ́ bàgbà bá mọ̀ ṣẹ́ dání wọn ní kò ṣẹ́ ọjọ́ ọmọ kékeré bá délé ayé báyìí tó pariwo wálé ayé ọ̀ṣẹ́ náà ni wọ́n fi wẹ̀ ó ti ṣẹ́ bẹ́ẹ̀ tímọ́tímọ́ báyìí ní ìwọ àgbò mọ́rí ó ti mọ́rí bẹ́ẹ̀ àbíyèsí ẹ má gbàgbé kìlọ̀ ẹ má gbàgbé kìlọ̀ ẹ má gbàgbé kìlọ̀ torókò lákè òkò lóko òkò lọ́la tèdélé ọwọ́ rọ̀gbọ́ ọlọ́mọ ó gòlè o.
ní sùúrù ó ṣe máa bọ́ sí wa lọ́wọ́ wá wọlé tí ẹ̀ wá fi jẹ́ ṣá. ọ̀rẹ́ máa pè padà jẹ́ pè padà. sójú mi ń tàn mí jẹ ní àbí sójú mi rí náà ni ẹni tó fẹ́ fi jọba àlùwà lọ́wọ́lọ́wọ́ lélẹ́yìn náà mi lè ṣe ojú aláyé yìí mú kí ló táwọn èèyàn tó nǹkan náà wọ́n kọ́ máa ń lẹ̀wé káàkiri ní wọ́n kọ́ fáwọn kankan missing 500,000 ẹ̀ tẹ́ pé ó pọ̀jù next week gan ó ti gorí ipò bàbá ẹ̀ ní wọ́n á ń lẹ̀ káàkiri missing 500,000 àwọn èèyàn pẹ̀lú wàhálà wọn báyìí. ó ga o jẹ́ kọ́pì nọ́mbà yẹn sódì má dẹ̀ máa dọ̀hún yẹn máa pè àwọn èèyàn fọ́nìṣà àwọn èèyàn pẹ̀lú rádaràdà ẹ̀ ó bá lu wa lọ́kọ̀ kìíní sí ìgbà pé wọ́n wá káàkiri 500,000 wẹ́. kí káwọn ọ̀nà àwọn oníyìí kan lè jẹ́ nínú ilé rẹ̀ láti gbà kótó ọlé láti ṣe ni ìṣòro náà ní tọ́ ní ibèpo kéèsì ti ké ọ̀rẹ́ burúkú mọ̀ nígbà wọ́n ṣe àjọba ìmọ̀ wẹ́rù rẹ̀. Èkìtì má bínú àìkúlé ni mo wà látàárọ̀ mo ń ṣiṣẹ́ lọ́wọ́ náà ní gbà òun rè ó ti ṣiṣẹ́ farabalẹ̀ iṣẹ́ yìí ó ti dún báyìí bó ṣe fẹ́ ó ti ṣe wà á lọ báyìí sìn wà á lọ lò ó. àwọn oníyì jẹ́mi ìṣẹ̀gbẹ́ ọmọ kékeré píríṣì lè àlùgbẹ́ rẹ̀ ìjà ẹ̀ ti dún òyà ẹ̀kọ́ pé Èkìtì kẹjọ lárúkọ ẹmọ mi lórí. ṣètò ìpè mo ti yábọ̀ mo ti aṣọ ògùn ìwọ ọmọ ọmọ tẹ́lẹ̀ ewé lò ẹja lẹ́yìn àbàrẹ́ àti ewé akitọ́lá àti ewé ìṣẹ́kẹ̀tù. ṣé ìwọ mọ̀ pé ewé sì ń jẹ́ ni ìwọ mọ̀ àti ewé àti èbó sì ń jẹ́ ìwọ mọ̀. ewé jẹ́ àwọn olóyè bàǹtẹ́. bàǹtẹ́ ló wà bẹ́ẹ̀. kí màá mú ṣe. wọ́n á di tó bá ti lọ fẹ́ lọ sọ́dọ̀ ẹ̀ wá fi dọ̀bálẹ̀ fún ni. wọ́n fi dọ̀bálẹ̀ fún wa ní nǹkan tó máa ṣẹlẹ̀ ó máa kú dànù táìtáì ni. ìyó àwọn oníyì èjè pé mi gbèrè rẹ̀ jẹ́ o mo mọ̀ pé àbàrẹ́ ọmọ àbáyé jáwé ní bá jáwé akíntọ́lá kó àjáwé ìṣẹ́kẹ̀tù ṣùgbọ́n bẹ́ẹ̀ wọ́n yí kò gbé lọ ṣé kí mi dọ́dọ̀ ọba kí mi yá kú dànù ni. àwọn oníyì mi rò pé ọ̀rọ̀ kan yẹn tọ́ mi jẹ́rìí rẹ o. o jẹ́rìí ẹ̀. mi jẹ́rìí rẹ àwọn oníyì. wọ́n fẹ́ rí ayé àbí. ayé. wọ́n fẹ́ rí ayé. ṣé wọlé ìjà ayé ni. bí wọlé ìjà rẹ jẹ́ ó dùgbà kọ́má kàmí kàmá yà nínú sínú túbú. ìfàyè wọn. àwọn oníyì lọ. èmi ọmọ burúkú ti lóògùn ọmọ burúkú àwọn oníyì àwọn oníyì mo dùbà ayé ni lóòótọ́ ayé ni àwọn oníyì jọ̀ọ́ mo bẹ̀ ọ́ torí Ọlọ́run mo mú àbẹ̀rẹ̀ bẹ̀ ọ́ mo mú ìyè rẹ̀ bẹ̀ ọ́ mo mú ẹ̀bẹ̀rẹ̀ bẹ̀ ọ́ mo mú àbúrò rẹ̀ bẹ̀ ọ́ jọ. o ti wá ráyé báyìí. mo ti rẹ. o ti ráyé báyìí. o ti ráyé. o yà ní kíákíá báyìí wọ́n máa gbé lọ. kí máa lọ. bẹ́ẹ̀ ni tó ti mọ̀ kó máa ṣiṣẹ́ báyìí. mo ti mọ̀ mo ti mọ̀ o ṣe o. pé àwọn pípì bí wọ́n ti rẹ́dì lọ́hùn yẹn. hello ẹ̀gbọ́n báwo ni ṣé ti ṣe tán ni torí mo ti set báyìí o because mo fẹ́ máa bọ̀ lọ́dọ̀ yín bá mo fi ní kí n dá iná báyìí kí n lè pè yín báyìí. tó bá ti dọ̀hùn yẹn mi fẹ́ kán ẹni tí wọ́n fẹ́ délé mi rárá mi fẹ́ kẹ́ dílé mi because mo fẹ́ mú yín lọ síbẹ̀ kẹ́ lè confam nǹkan tí mo bá yín sọ ni. because mi fẹ́ ká pẹ́ dábúlé yẹn because ká lè tè meet up ká lè ṣe one or two things náà bẹ́ẹ̀ because mo fẹ́ mú yín débẹ̀ yẹn ni kí mo fẹ́ mú yín dábúlé kẹ́ lè confam nǹkan tí mo bá yín sọ ni. ok ti ṣe tán àbí ó dà kò sí wàhálà màá kàn yín lára nísìn ọ̀dà ẹ ṣé. ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ báyìí náà ìgbà la fẹ́ lọ síbi tá a lọ abúlé lọ ẹ̀dọ̀gbọ̀n pọ́nì ló fẹ́ gbé ọba jáde lábúlé ẹ wo tẹ́lẹ̀ lórí fóònù náà. kí ni mo gbọ́ aláwọn obìnrin ti máa ń sún mi jù ẹ́ mo jí tẹ́lẹ̀ wo la fẹ́ jábúlé yẹn sí. ó sún mi báyìí náà. mo jí Démọ́lá ẹ̀ẹ́dẹ̀jáde kẹ́ máa lọ. kí ni àwọn bíbù yìí ṣe nínú ilé náà ọ̀rọ̀ ti sún mi ọ̀rá sàn wọn rárá. bọ́ síta náà. ẹ má bínú akọ́ṣe ẹ má bínú aníkàtúndé lóyà. ìgbà wo la fẹ́ jábúlé. ẹ má bínú. wẹ́ kọ́kọ́rọ́ mọ́tò dà.
ó wà ní báàgì. a jẹ́ kó wà ní báàgì. ẹ wọ ẹ jẹ́ ká máa lọ bá a fẹ́ àgbà yẹn. mo ní ṣe lè ṣe látàárọ̀. olóyè ọ̀tún ìyálóde gbogbo ìpàdé tá à ń ṣe lẹ́nujọ́ mẹ́ta yóò rí inú kò sí tí ò sí. ẹ wo kábíyèsí mo ti sọ fún yín pé ẹ má máa béèrè yàn rádaràda jákujáku yẹn mọ́. kábíyèsí ohun ìfẹ́ kó jẹ́ pé kéèyàn wà láyé kó lẹ́ẹ̀kì àbùsí ọ̀tún alábòsí ẹ̀dá ni. tẹ́ ẹ rí ẹ má dá lóhùn ẹ má dá wọn ló kò sí wá sílé mi láàárọ̀ yìí nígbà tó dọ́dọ̀ mi ó ní òun lọ sí oko kòkó ẹ̀ kún ó wá ń lọ ọbẹ̀ ó mú àwọn alágbàro lọ ibẹ̀ lọ́lọ́ ó sì ti ní tòun òun ò ní pẹ́ òun ọba wa níbi àti ń ṣèpàdé yìí. ẹ̀gbọ́n kábíyèsí ẹ má dá lóhùn ẹni ibi tí màmá rẹ̀ yé wẹ̀. mo ti mọ̀ pé ìyẹn náà ló wà. ó dà ìyún ò ní pé oko kòkó tó lọ ó wà ìpọ́táǹtì ju ìpàdé tá à ń ṣe nù. àṣelàbára ẹyọ ká bá ṣeun re àṣelàbára ẹyọ ká bá ṣe égbèbèkó ká. Thank you so much for watching this interesting episode of Orishawele. Please, if you have not yet subscribed, click the subscribe button. God will bless you. See you in the next episode. Bye bye.